Ìwé ìyìnrere ti Jòhánù orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 45 títí fún ìkẹtàdínlọ́gọ́ta. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Júdánẹ́rì ọkọ̀ wọn jù èèwà sọ́dọ̀ Máríà èèdè fojú gan ní òrùn rí Jésù ṣe wọn ìgbàgbọ́ ṣùgbọ́n àwọn lómùrẹ̀ nínú wọn kọ́ ìtọ́ wọn Farisí lọ láti lágbé wọn dédé òrùn rí Jésù ṣe. Awúyáwú rí ọmọ lórí àlùfáà àti ọmọ Farisí wọn ìpè ìgbìmọ̀jọ wọn ìwé ọ̀fọ̀ káwá tùmúròdò ń ṣe kẹ̀ nítorí ọmọkùnrin yìí ó ń ṣe ogunlọ́gọ̀ oṣẹ́ àmì àtúnṣe ìyanu káàyìn inú dédé ònìyàn lè má gbàgbọ́ o lè ṣe kẹ̀dẹ̀rí ọ̀wọ́n ará Róòmù tán yẹn má ba láti gba ulẹ̀ àtòrílẹ̀-èdè ẹni pẹ̀lú ṣùgbọ́n kefa ọkàn nínú wọn ọ̀nẹ́rẹ̀mṣẹ́ olórí àlùfáà náà dínẹ̀ ewé wọn ọ̀fọ̀ ẹ̀mẹ́mùrúnkúrún pẹ̀pẹ̀ bá kẹ̀dẹ̀rẹ̀ mẹ́dẹ̀rọ̀nù jinlẹ̀ ọ̀fọ̀ ó ṣàǹfààní rẹ ní ọ̀nà kan kò kú ìdédé ònìyàn ìdédé orílẹ̀-èdè wọn má ba ṣe gbé èsì tún da ara rẹ̀ rùn ṣe wí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n bóun ti jẹ́ olórí àlùfáà náà dínẹ̀ ó ń sàsọtẹ́lẹ̀ ọ̀fọ̀ Jésù má kú rí ìdédé orílẹ̀-èdè náà èsì rí orílẹ̀-èdè Ísírẹ́lì nìkan ṣoṣo ṣùgbọ́n kò lè kó dédé ọmọ Ọlọ́run Olódùmarè lè ti tu ilẹ̀ ká kò lè kó wọn jọ nọ́kan ṣoṣo Júdánẹ̀ náà tujọ́ náà lọ wọn ti ń gbìmọ̀ lù wọn ṣe má gbẹ̀mí nẹ́rùn Jésù Júdánẹ̀ Jésù kọ̀ láti rìn ní gbangba láàrin àwọn Júù ṣùgbọ́n òyìn bẹ̀nù pé lọ́sùgbèrèkọ ọkàn lè sún mágijù tí ó lo ọkàn rẹ̀ gborin ra ń pè ní Efraimu níbẹ̀rù ń dẹ́rọ́dọ́ sí tó ń tọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ orí kọjá àwọn Júù níyẹn tí súnmẹ́tìlé ọ̀pọ̀lọpọ̀ látùgbèrèkọ déédé gòkè wá ti Jerúsálẹ́mù dájú rẹ̀ kọjá láti ya ara wọn sí mímọ́ náà dé náírà dẹ̀ ń wá Jésù wọ́n ì máa gbé láàrin ara wọn bọ́n tí ròdo ní tẹ́ḿpìlì ọ̀fọ̀ ẹ̀ ti rò sí fọ ọmọkùnrin rán pè ní Jésù yìí tó má wá sájọ ìyàbẹ̀ níwádán oúnjẹ ọ̀wọ́n lórí àlùfáà àtọwọn Farisí ọyàn ti fàṣẹ sóde ọwọ kọ́nìkọ́nì bá mú òró obìnrin Jésù ní ó sá fún ọrẹ hàn lé nàwọ̀ gan Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.